olórí àpapọ̀ àwọn ẹgbẹ́ tó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá Self-Determination Movement YSDM ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó mà ti jẹ́ kí gbogbo ayé mọ̀ ó ti ṣe ìkéde pàtàkì wípé láti àsìkò yìí lọ àwọn kò jẹ́ àjìjàǹgbara mọ́ o ìyẹn agitétọ̀ ó ní orúkọ táwọn ń jẹ́ báyìí ó ní olùpolongo ètò ìbò ń jẹ́ kàmpéènà. Nínú àtẹ̀jáde tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè fi síta láti bu ẹnu àtẹ́ lu bí àwọn ọmọlẹ́yìn arábìnrin Modúpẹ́ Onítìrí Abíọ́lá bí wọ́n ṣe kọlu ilé àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lágbègbè Agodi ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ọ̀yọ́ State Government Secretariat ní ọjọ́ 13 oṣù kẹrin tá a wà yìí. Ó ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ló sọ ọ̀rọ̀ yìí nípasẹ̀ àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Ọlátúndé Hamsat báyìí. Ẹ rántí pé ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún tá a wà yìí ìní àwọn ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn arábìnrin Dúpẹ́ Onítìrí Abíọ́lá ìní àwọn ya wọ ilé àwọn òṣìṣẹ́ ìjọba ní Ìbàdàn tó fẹ́ fagídí gbàjọba tó sì fẹ́ fi agídí rí àsíá èyí tó lóyìnbó ń pè flag ti orílẹ̀-èdè olómìnira Yorùbá tó fẹ́ fagídí rí síbẹ̀ nítorí pé arábìnrin Dúpẹ́ Onítìrí kéde pé Yorùbá ti kúrò lára Nàìjíríà àti pé Democratic Republic of Yorùbá DRY ní orúkọ tí Yorùbá ń jẹ́ báyìí. Ṣáà nínú àtẹ̀jáde tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè fi síta ló ti jẹ́ kó di mọ̀ pé àwọn àti Dúpẹ́ Onítìrí kò ṣiṣẹ́ pọ̀ o nítorí pé ọ̀dàlẹ̀ tí wọ́n rán láti wá ba ìjàǹgbara wọn jẹ́ òní Dúpẹ́ Onítìrí. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní àwọn Fúlàní ló ń lo Dúpẹ́ Onítìrí ó ní látàyè ìjọba ọ̀gágun Ibrahim Babangida náà ti ń lò ó àwọn ló sì lò ó láti wá da ìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá rú. ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá jẹ́ kó di mọ̀ pé ajìjàǹgbara ìyẹn agitétọ̀ tí wọ́n ń pe àwọn kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ báyìí o. ó ní kí gbogbo yẹn lọ mọ̀ pé olùpolongo ìyẹn kàmpéènà làwọn nítorí pé àwọn ò fẹ́ wàhálà àwọn àlàáfíà ni làwọn ò fẹ́ níta wọn. ní báyìí àwọn ọmọlẹ́yìn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè náà ti kàn sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ o ní ọ̀sẹ̀ tá a wà yìí pé ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí agbẹnusọ ọmọ káàárọ̀ òjíire láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn kì í ṣe ajìjàǹgbara mọ́ o pé kí àwọn ọmọlẹ́yìn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè Sunday Adéyẹmẹ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho kọ́ má ṣe lo orúkọ ajìjàǹgbara mọ́ kọ́ máa pera wọn ní olùpolongo èèyàn kàmpéènà nítorí pé ajìjàǹgbara náà ó fẹ́ mú ìtumọ̀ bíi oníwàhálà àti oníjàgídíjàgàdá ni.